Bàbá màmá mi retí mi lábúlé. Wípé lárẹ̀wájú mi àtọ́dé. Lókun mi rere aládùúrà náà ni bàbá mi mọ́. Orí mi rí gbogbo kìràkìtà. Gbogbo tí mo fẹ́ jà. Má dà mí dábù kàtà bàbá mi. Èmi fi ń gbàdúrà jẹ́jẹ́jẹ́. Fine girl. Ta ló ń pè? Ta ló ń pè bí wàá? Ta ló ń pè? Ta ló ń pè bí wàá? Ta ló ń pè lára mi bẹ́ẹ̀? Ìyá rẹ̀ tàbí àìmẹ́ta mọ́ à ń pè bí ẹ ṣe. Tó ló ibùkún ìwọ̀n náà, bó ṣe rí túkọ̀ lọ. Wá kí ló ṣe filẹ̀ ace wá kí ló ṣe ẹ fún ayé give and take náà jẹ́ kó sọ tẹ̀ kí wọ́n náà sọ tiẹ̀ náà. Wà tó ti yáwé ṣé mi lè dẹ́ ẹkúnlẹ̀ ni. Ẹkúnlẹ̀ lọ sọ fún yín kò yé yín. Tó pátá o nìyẹn ẹ lè fi ti késàrì lẹ fún késàrì àárín. Kí ló ṣe ilẹ̀ fún àwọn ọmọ ẹ̀ náà ẹ̀gbọ́n àwọn ọmọ sùkúl àwọn ọmọ ẹ̀ náà fún àwọn ọmọ ẹ̀ lẹ̀. Ẹ̀gbọ́n náà kí ló ṣe yẹn gbọ́n náà. Kí ló ṣe gbàgbára lẹ́nà dúró ẹ̀tẹ̀ dúró náà Wàsíù kí ló ń ṣe ẹ̀gbọ́n náà ó gbọ́ pé wọn náà ti ń ṣe gbẹ́gbẹ́ kó ti ń ṣe kó àbí. Ṣé ìyá ẹ̀ ló fi mí sínú ekun ṣó gbẹ́ pàjá ẹ̀. Wá kí ló ṣe gbàgbára lẹ́nà alágbára. Ẹ̀gbọ́n náà kí ló ṣe yẹn gbọ́n náà. Kí ló ṣe gbàgbára lẹ́nà. Yes, wo bíbá agbára ẹ̀ tó ń bọ̀. Èmi ni màá jẹ́ kó Wàsíù ṣàyẹ̀wò sí náà ọdún bá dá kó gbọ́dún láyé rẹ̀ ògùn ló máa jẹ́. ẹ wá sálẹ̀ yín. Ẹni tá a fẹ́ sùn jẹ ló fi wá fi kó para. Alábọ̀ yín tó fo fẹ́ǹsì ló ti gbàgbé kó ṣe fẹ́ láti gbàgbé àwọn. Ṣé wọ́n ẹ̀ ní. That's it, sir. What's this? What's this? Mr. Kasale, níbo lẹ ti lélẹ̀? Mr. Kasale, abẹ́ màá dáhùn ọmọ yìí. How come Mr. Kasale do this? Sort it yourself. What is this now? As you sort it. Sort it yourself. Níbo lẹ ti rí? Hello. Welcome, sir. What caused the crisis? I'm hearing your voice. What happened? Sir, àwọn students yìí ni. À ń bọ̀ láti class nísìn. Náà bá gbé kíní ìwà bá wa. Wọ́n láwọn wà lásẹ̀ ń bí. Bàyẹ̀ tán táwọn máa fi dé class. Wọ́n ti jẹ oúnjẹ, wọ́n ti yàgbẹ́ sínú abọ́, sir. Ṣé wọ́n ọ̀dà ẹ̀ ni? Wọ́n ọ̀dà ẹ̀, sir. Àwọn ọmọ kan ló ya ẹ̀gbẹ́ ẹ̀ sílẹ̀. Mr. Kasale sọ̀rọ̀ náà. How come Mr. Kasale do this? Wọ́n ọ̀dẹ̀ lè mí ìmọ̀ bàtí Junior bẹ̀rẹ̀ sí ní ọjà àrùn kó wá. Can I hear you clearly? I lọ sí assembly ká tó dé padà wọ́n ti jóúnjẹ wọ́n jẹ ìyàgbé síbẹ̀. You mean your food is being kept in your table? Someone now came in and ate it. Yes, sir. You now shit inside. That's it, sir. What is it? They shit inside. What is it? What are you talking that is not sweet in your mouth? Sir, I was not there. Shut up! Fuck. Let them throw this thing. What?
No problem. Are you in the best position to tell me what I'm going to do? We are sorry, sir. What are you doing in this? A big in school, a big in Sebelon. You know what? First of all, carry that shit, go and throw it away, and go back to your friend. I'm going to sort it. Is that clear? Yes, sir. Any sùúrù. Ṣẹ́gbọ́n. Ṣé rí nǹkan tó bá yẹ kẹ́ fáin yín, ṣé yẹ kẹ́ monitor nínú school, tí ẹ bá monitor, ẹ má dismiss yín. Tẹ́ bá mọ̀ wípé you are not capable enough to maintain this school for me, please you can leave. I will order. Sir, adìyẹ wọn làágùn, ìyá ara ẹni ò jẹ́ kẹ́ mọ̀ sá. Gbogbo àwọn òjò wà lásẹ̀mblì bẹ́ẹ̀ ni. Àjọ wà lásẹ̀mblì ni. Ìgbà tó bá jẹ́ wà lásẹ̀mblì, ṣé èmi máa ń kọ̀yìn sí inú class, èyí máa ń kọjú sínú class. Ẹ lọ́mọ kan tẹ̀ ń ṣe o. No problem, a máa wá nǹkan ṣe sí. Ẹ lọ́mọ kan tẹ̀ ń ṣe o. A máa wá nǹkan ṣe sí. Ẹ get bí àwọn ọmọ yẹn ṣe máa jẹun. Sir? Get bí àwọn ọmọ yẹn ṣe máa jẹun. Mr. Kasadi. Ẹ fún olówó. Ẹ gbà mí, ọ̀rọ̀ school yìí tiẹ̀ ti wá sú mi. Èmi ni mo dáràn. Èyí tó bá ti bí dánú ikú wa bá mi kó lóun fẹ́ gbé oúnjẹ. Wọ́n jẹun tán shit. Give them money, shit. Everyone, Fine. how are you doing? Fine. Good, and you? Naturally, nǹkan tá à ń ṣe lọ tẹ́lẹ̀ náà la máa continue. Mo ti béèrè question lọ sí your turn. What is democracy? Democracy can be defined as the government of the people by the people of the people. Oh, wow. Fine. Bro, let's replace our thing now. What is it now? Mo fẹ́ pa ya ẹ̀ kí ni ìyá ẹ̀ béèrè lọ́wọ́ mi náà fọlọ́ mi. Bá a farabalẹ̀ ọgbẹ́ mi, ọ̀rá pé tí àwọn kan gbà. A noun is the name of any person. Animal, please. Farabalẹ̀ ọgbẹ́ ẹni. Orí ẹ̀ ti bẹ́ta pé owó náà kan tí wọ́n kọ́ lé ti dàrú. Jẹ́kẹ́ mi sọ pé now is the name of any person, animal, place of things. Kí ló dé sóò ẹ kò máa ń ṣe fine boy ìrìn kiri nínú school? Ṣé ní sẹ́yìn sóò kò sí ọba lórí? Ọba lórí ṣe rárá tó bí ìjẹ́ tí wọ́n ti jẹ ọmọ ọlọ́fà. Actually, ká máa ibi tá à ń lọ kò jìn, ibi tá a fẹ́ yà ló pọ̀. Lórí nǹkan tí mo ṣe ó ní gbọ̀ngàn, mo ní ohun kékeré kan tí mo ṣẹ̀ṣẹ̀ rí. Are you ready? Yes. Oyin kò lọ fàrà, wé lọ ilé. As I dey pray every day, as I dey sing every day by day, as I dey hustle every day, ṣe bọ́lúwà ló ń gbèjà mi jà. As I dey pray every day, as I dey sing every day by day, as I dey hustle every day, ṣe bọ́lúwà ló ń gbẹ̀rọ̀ mi rò. Keep on being. Ọmọ mi keep on being, keep on zoo, pray to God, láti mi láìsà rẹ, òun ló lè gbà rẹ o, ìrètí pípẹ́, ó máa ń ṣọkàn láàrẹ̀ ní yéye, mo ti dúró pẹ́, dákùnbọ̀rọ̀ mi ro, àjígìjàgà ni mí lọ́wọ́ mo ti wà wanted, síngà tó bá bẹ́ sí mi kó mọ̀ kóhùn ti gentle, dékèwé ní frost kò rẹ̀ sẹ́ni tó ní jẹ́ǹbẹ̀, ó máa dá fún nílé bẹ́ẹ̀ ni ó máa ra gbá fàlejò, èmi ò dẹ̀ lè pààyàn bẹ́ẹ̀ sì ni mi ò dẹ̀ lè pa ejò. Hello everybody, hope you're feeling fine. We are here to make you happy. Hope you're feeling. Hope you're hello everybody, how are you doing? Mi ò ní gbọ́ kú yín. Ṣé nínú school yìí àwọn kan wà lébi tó jẹ́ wípé wọn mọ̀ nǹkan tí wọ́n ń ṣe lè gbọ̀n. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi fámi Mr. No Break, I'm here to make some corrections of corruptions. Despite the fact that our exam is coming, I want everybody to do well to be prepared. You know the reason why? It's not because of master, please take one mineral. You will not think tiriti pé mo máa cover up tẹ̀sán bá dé irọ́. Because a lot of students here, your dove is making an incantation. You told my already hard. Ǹjẹ́ àyè mọ̀ wípé àwọn kan gbé dàbí bàbá fún mi. Nínú àwọn students mi, mo fọwọ́ kọ bọ̀ wọ́n láṣìírí. Mi ò ní dá ọkọ yín. Èmi ò kí wọ́n dàbí bàbá o. Ṣẹ́gbọ́n, tẹ́ bá fẹ́ fún mi ní nǹkan, ẹ fún mi ní materials. Kí n fi wọ aṣọ honorable. Ṣẹ́gbọ́n, ẹ la gbájúmọ́ ìwé yín. Tẹ́ bá lọ wọ̀ pé gbogbo
arábìnrin lẹ́ ń bribe mi mo máa pass yín kò lè work o ìyẹn ọ̀tọ̀ ẹ lọ kàwé yín ṣé wàá rí láàrin ẹ̀yẹ student ìlú gbọ́n ṣàǹgbọ́ àwọn student ọ̀ṣọ́ mẹ́wàá láàrin yìí tẹ̀ ń jí oúnjẹ olóúnjẹ jẹ wọ́n lè sọ pé ẹ̀ ń lo àfẹ́ẹ̀rí ẹ̀ sọ̀rọ̀ yín di abẹ́rẹ́ ẹ̀ sọ̀rọ̀ yín di aníní ẹ̀ sọ̀rọ̀ yín di mú fún olóòṣè oko èmi á jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé èmi Mr. No Break àápágbá èmi fámi máa pé gbèjé láìpẹ́ láì jìnà tí n bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ yẹn á gbẹ tẹ́ bá pọ̀ tẹ́ bá rìpẹ́ǹtì máa disgrace yín nínú school yìí èèyàn ọ̀tọ̀. People don't calling my name. People don't calling my name. People don't calling my name. Mama them man calling my name. Even student calling my name. Even papa calling my name. No break. No break. No break. People don't calling my name. People don't calling my name. Mama them man calling my name. Everybody calling my name. No break. No break. No break. I think everybody hear me clearly. Yes, so maintain your Champions League. Is there anything to say, man? I mean, so now everybody, you are going to your favorite classroom to pick your bag so you can be able to go home straight. Don't forget to read your book. After you read your book, read the back of the book, read everything because exam can come from the back of the book. Agulo. I said exam can come from the back of the book. That is when I say, don't judge a book by its cover. Am I clearly? Yes, sir. If I say, am I clearly? Say, yes, sir. Am I clearly? 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 Yes, sir. You are clearly? Yes, sir. Clearly? Yes, sir. Clearly? Yes, sir. That is done there? Yes, sir. That is done there? Yes, sir. Your exam? Yes, sir. You go pass them? Yes, sir. If you pass them? Yes, sir. You go London? Yes, sir. You go Germany? Yes, sir. You go Canada? Yes, sir. You not go Libya? Yes, sir. You not go Libya? Yes, you not go Libya? Yes, you not go Libya? Yes, What's up, top lover? Mo gbọ́ pọ́n pè mí. Ṣé kò sí problem? Aisha, how are you? How are you doing? I'm fine. How was your day? It was fine. Normally, nǹkan tí mo pè fún mo pè maybe nǹkan tí ò dáa àbí something like sugar. Mo pè maybe mo gbọ́ something bad nípa ẹ̀. Aisha, let me tell you something. You are so beautiful, like. Ṣé èèyàn kan ti pè ẹ́ tó ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé you are so beautiful, like. Ó tún wá mọ̀wé. Nítorí mo English no examination second term mo mark ìgbà tí mo rí result is like mo wà nígbìyàn ló ṣe báyìí mọ̀wé báyìí like mo fọ́ sára normal. That is why mo fi wá báyìí tí mo fi wọnú mi lọ bọ̀ pé please can we be dating? Ṣé mo lè máa fẹ́ ká máa jọ fẹ́ra wa like mo like for real. Mi ò sí school fún gbogbo róòṣì, ó ti gbọ́. Ṣé irú nonsense tó pè mí fún nìyẹn? Mo sorry, mi ò ráyè fún gbogbo róòṣì. Mi ò sí school fún gbogbo kàtìkàtì. Ṣé ẹ kó wà ní school kó máa kàwé ni? O ò sí school fún gbogbo rọ́bìṣì. Mi ò ráyè òṣì. But Fisher, wait now. Damn! Please, I'm fuck now. No now.
Fuck. Ẹ̀yin èrò ìbílẹ̀ tí wá. Wàásù ti gbé gẹ̀ẹ́sì ẹni náà gbé gẹ̀ẹ́sì lọ́dọ̀ kó lápá ṣẹ́rí wàásù tó bá wọ múnú kí tó bá wọ ṣe nǹkan fún máa gbé àárín pé àṣọ ọkọ fún ṣẹgbọ́ wàásù gbọ́gbọ́n àwọn gbọ́gbọ́n sọ̀rọ̀ àrùn sọ̀sọ̀ ẹ bá kìlọ̀ fún wàásù padà gbọ́ àṣekọ tó dáa fún. ẹ gbọ́ ẹ bá pe Wàsíù síta ibi àparí ẹ̀rọ wọn kókó fẹ́ ṣábà. Wàásù dẹ̀ ti gbé gẹ̀ẹ́sì lọ́dọ̀ kó lápá. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n ojúkọ ni gíran ọkàn ló wà. Ìyẹn Wàsíù àbúrò tèmi. Wàsíù àbúrò tèmi lẹ́yìn yọ àdá lẹ́yìn ojú wa bá. Ẹ̀gbọ́n ẹ máa kìlọ̀ fún tó bá délé nípa ti wá o. Òkú tó sí ẹsẹ̀ ti yọ síta o. Èrò gbọ́ kankan o. Gbọ́gbọ́n sọ̀rọ̀ àṣọ o lẹ́ẹ̀dí gbá àṣọ fún o. Ẹni kó má lọ rìn inú street tó má lọ rìn inú street a máa bá yọ sí street rẹ̀. Ẹ̀gbọ́n kó máa pọ̀ ní sílẹ̀. Wàsíù. Okay. Wàsíù bí ìlànà èlò tó wà ní jàgídíjàgbọ̀ tó ló ń ṣe pẹ́pẹ́ ọ̀rá bí yẹn bá ẹnu lóyún. Ẹ̀gbọ́n iléeṣẹ́ òun tó rí dábàá àwọn abíbá nílé láti rìn já fún ní sukùl náà sáà mọ̀nà àwọn ẹ̀gbọ́n kí ló ṣe wọ́n wọ́n lè lọ wúlẹ̀ lù kìlẹ̀ sáré tìǹjì ẹ̀kọ́ pàápàá sáré sípẹ́mẹ́ntì fún ẹ̀ ẹ̀nà mọ̀nà lọ́wọ́ àmì dáhùn lọ bá ọ láàfọ̀ ọ̀nà sáré sípẹ́mẹ́ntì fún ọ wọ́n ṣe dúró lèmi lọ́wọ́ àmì ẹ̀gbọ́n lẹ́tí lọ́dà àìdí wà nílé ìgbẹ̀dẹ̀gbẹ̀ bá nílé ìgbẹ̀ pàmí gan nílùú wà. Orí ìpè kí n dáná fún ẹ. Ọ̀dà Wàsíù. Ẹ̀ṣẹ̀ ń dé láti school ni. Wà bọ́ sí kìtì wà bọ́ sí street wà ló wà kọjá. Can you imagine? Ẹ̀ṣẹ̀ ń dé láti school ni. Can you just imagine? Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Kí ló dé? Torí Wàsíù ọ̀rọ̀ ti sú mi. Ọ̀rọ̀ ti sú mi I'm tired. Tó bá rí àwọn guys tó wá Wàsíù wà ní. Bí tó bá jẹ́ pọ́n bá Wàsíù lè ní. Nǹkan tá à ń sọ ìkọlà àbámá sọ. Àwọn olè tó bẹ́ẹ̀ ni kí ló dé? Àti rí tán bá wà tí ló ṣe bá. I'm telling you. Wọ́n ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ẹni tí Wàsíù. Ibi tó lọ báwo ni? Kí ni àbá bòbí? Mo ṣáà ti submit lẹ́tà fún wọn ṣá wọ́n dẹ̀ ní kí n padà wá. Wọ́n máa tún fi ẹ̀. Tí mo rí pé bó ṣe lọ yẹn bí ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Níbo bọ̀ mo tún lọ bòmí ìṣá mo tún submit bòmí mo ṣáà ń pé ìkan náà méjèèjì wọ́n máa pè. Ṣé àmọ́ mi tó máa yá ń bẹ̀? Sọ̀rọ̀ bí ọmọ máa fàdúrà tí náà ní kò sí pẹ̀lú àdúrà ṣe. Bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ àti jẹun báyìí. Ọmọ oúnjẹ kẹ. Kí ló ṣẹlẹ̀? Inú ìta ọ̀sùn rẹ̀. So ẹ̀ tí jẹun láti ìgbà tí mo ti kúrò nílé báyìí. Àìdíyẹ tí wọ́n bá ṣàtìlọ́ wà fún mi, I'll be fine. Wọ́n dẹ̀ pé nǹkan díẹ̀ ṣì wà nílé ń bẹ̀rẹ̀ tí bá ń ṣe kẹ́ lè rí jẹ. I trust you. Ìjẹ́ rí ẹ bíbí mi. Báwo wá ní ìwọ báyìí? Níbo là ń jáde? Báwo ni location? Fẹ́ṣì máa rẹ̀ náà. Ọmọ Christmas ti súnmọ́ tán. Christmas èmi ò tẹ̀ ẹ̀ sáà nípa bẹ́ẹ̀ ṣe lọ́ba lè rí. Báwo wá ní ìwé tó fún wa? Báwo ni nóòtì tó fún wa? Ṣé ti kọ́ Èmi mi ò lọ? tẹ̀ tí ká mo ti kà. Wá sí wá fà. What's up? Mo wà. Ìyẹn ìjẹ́ yín olúgbé ní school. lójó ìdánilọ́jọ́ lójó. Mo ti pa òyìnbó báwo ni school? Ṣáà ń kàwé. Kàwé ní dáadáa exam ti ń bọ̀. Ṣáà báyìí àwọn tí wàá ṣàkàwé bọ̀ exam yẹn wá pass ó ṣọ̀fà wá ṣáà. Àmọ́ ṣé ìwọ náà lè change kó máa kà rójò máa wà mọ́ kẹta? Oh God! Ìwà àti wàhálà ẹ̀ bóyá fáìn tó báyìí wà kọ́ máa ṣe ojú ọ̀kiri ni. Kò lọ fà exam yẹn wá pass ṣé wọ́n fọ́ ni. Àwọn àwọ̀ ìtẹ́nibọ̀dì bá ti wú sí lẹ́nu school yìí ó ti yí ẹ̀ wá sọ fún mi. Àjí wọ́n máa bẹ́ báyìí wọ́n máa lápá ní sáà mọ̀. Ó ti lọ bẹ́ẹ̀. Tọ́rọ̀ ni tó ń bá ẹ sọ o. Fáǹfààní ara ẹni o. O ti fọ́ fọ́mọ ẹ̀. Fọ́ fún kí ni bẹ́ẹ̀ ní láìpẹ́? Aṣáájú wo bẹ́ẹ̀ ni náà aṣáájú wo bẹ́ẹ̀ ni náà mi láìpẹ́ ti sọ̀rọ̀ tó lọ́wọ́ má bàa mi sọ̀rọ̀ ilé mọ́ mi ò láìpẹ́.
Wàsíù. Yes, sir. Wàsíù. Olúwẹ̀fẹ́. Ẹ̀mélòó ni mo pè ẹ́? Yes, sir. Yes, sir. Ẹ̀mẹ́tàlá ni mo pè ẹ́. Ṣọ́ngbọ́n, ẹ̀mẹ́tàlá lè mú fáńfáń mẹ́ta mẹ́pẹ́ lè gbọ́n. Ṣó dẹ̀ rí ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀? Ṣọ́ngbọ́n, mi ò lè fẹ́ kí wọ́n fáyẹn fún ara ẹ̀ kó láìdẹ̀dì fún mi. Kó o sòtítọ́ fún mi tí rí tí lè gbọ́n. Ṣó rí àwọn awuyewuye kan ṣẹlẹ̀ nínú ilé ìwé yìí tí mo dẹ̀ mọ̀ wípé o mọ̀ ń pa ẹ̀? Yes, sir. Mo mọ anything pa nǹkan tó ṣẹlẹ̀ nínú school àbí ẹ̀yìn school kò sí mo mọ anything pa. Sí kan mo dé mo máa ń jà fún ẹ̀tì mo ò ṣe anything rárá pé. Ìwé mọ̀ ń pa ẹ̀? Anything yẹn, sir. Hey, Wàsíù, you are cooking yourself on fire. Yes, sir. Mo mọ̀ ń pa anything. Shut up. Wo, tó bá ń gbé nǹkan tó ń kọ́ lè gbé sẹ́yìn. Èmi náà kọrin yẹn fún ọ. Tó bá ń gbọ́n pé èmi ọmọ líle èmi ọmọ líle ọmọ. Tó bá gbé wèrè wá, ó dẹ̀ máa rí wèrè. Wẹ́sẹ̀ ṣùgbọ́n tó bá ṣe dáadáa, ó dẹ̀ máa rí dáadáa. Tó bá lò ní gbọ́, èmi náà ò ní gbà, ó dẹ̀ máa rí wèrè. Àfi kó ṣe dáadáa. Kí ni wọ́n fẹ́ fi proof fún mi pé gbogbo committed táwọn èèyàn commit nínú school ò mọ̀ ọ́n pa ẹ̀? Mi mọ̀ ń pa ẹ̀ṣẹ̀. Wọ́n ló mọ̀ ń pa ẹ̀. Yes, sir. Ẹ máa fò. Gba fúnra 2 days nísìnyí àwọn tó wá ń ṣiṣẹ́ yẹn máa bẹ inú class káàkiri máa mú wọn wá ṣíkíní ni máa kún wá. Kémi fún ẹ ní 2 days. Máa fi kún wọn ṣíkíní ni máa kún wá. Eégún àti owó wọlé èmi àti owó jáde. Tánù mọ̀ wípé eégún àti olùmí wọlé ti rí tìlẹ̀ àti owó jáde. Ìwé ò mọ̀ wọn àmọ́ kí n fún ẹ ní 2 days wà bá mi mú wọn. Ẹ sà mo mọ̀ wọ́n bọ̀ ó dá lójú ni máa kún wá kí n kẹ́ máa kún wá sí wọn. Wàsíù, tó o bá provide wọn fún mi láàrin 2 days. Màá jẹ́ ọmọ ìjẹ́ fún ẹ. Ẹ máa fò àkọ́. Àṣírí wọn wà ọ̀yà. Jọ. Dáadáa. Ìṣiṣẹ́ wa yìí ọ̀gbẹ́. Ọmọ ìlọ́wọ́ yóò. Torí iṣẹ́. Tóbi lọ. Don't do money, not stupid. What are you doing here? What's going on here? What's going on in this class? What are you people doing here? Ọwọ́ wo ló ta lẹ́tẹ̀ mẹ́? Bọ́sibẹ̀, láyé àdé, owó tàbí ta lẹ́tẹ̀ mẹ́ ta ló kù. Ìwọ ló kó tẹ́tẹ́ sápò. Ẹ máa wò gbóná la o. Tẹ́tẹ́ ni o ta. Kólẹ̀. 600 naira. Ẹ stupid gan o. Ẹ ta lẹ́tẹ̀ 600 nínú school. Ẹ̀yin stupid wa. Principal gbọ́. Wọ́n ta tẹ́tẹ́. Èlò ló kù lápò ẹ̀. Kò sọ́wọ́ bẹ́ẹ̀ láì dá fà. Wọ́n di stupid. 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 Kí ni mo gbọ́ bí ṣì náà? Ṣé nǹkan tó bá ṣe school dédé? Ta ló mọ ọ bọ̀bọ̀ yẹn? Kò sẹ́nibọ̀dì tó mọ̀ nínú gbogbo yín. Ok, alátiṣe ní màmá àtiṣe rẹ̀. Ó ti yé mi ṣáà ní kíláàsì wọ́n ti sọ fún mi pé ẹ̀yin tẹ́rọ̀ lẹ́wà ń bẹ̀. Tí mo bẹ̀ ti dé báyìí, mo lẹ́nu láti gbọ́ gbogbo nígbà kó mọ́. Ẹ̀yin stupid students. Fún kọ́tà ní tẹ̀sí yẹn, a máa lọ sí kékeré kúrò school yìí. Stand up. Go to the principal. You must be stupid. I'm coming out. Shake out. Tu sais pas quoi shake out. Shake out.
ìrìn ṣó ti yẹ báyìí so mo kàn pé kí n dúpẹ́ gan lọ́gbọ̀n ẹ̀yìn mi ò mọ tí mo ṣe dáhùn fún ẹ̀yìn bọ̀ wá. ṣáà kó tó kọ́ wà lọ́pọ̀ mi sáà ni pé mo kàn ní kí n kí ẹ kó ṣígun tí wọ́n ti náà pé mo jà fún ara mi ni àwọn ẹgbọ́n èèyàn bá ti pa mí báyìí torí iṣan tó fi lé mi lọ́jọ́ náà kí mi gan pé mo kọ̀ rọ́gẹ́dì pé èmi díẹ̀ lórí ni mo ṣe èlò fún wọn má bẹ̀rẹ̀ ṣe ti bẹ̀rẹ̀. àkó ní pò ń dúpẹ́ lọ́wọ́ mi náà ó lóore tí wọ́n náà ṣe ń jayé mi tó wáyé kó o gbà mílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀yìn ní ìmọ̀kọ́ tó máa ti máa ṣẹlẹ̀ báyìí ó ní kò ní ìdíkùn dúpẹ́ lọ́wọ́ mi. nígbà tó o tún dúpẹ́ tèmi náà dúpẹ́ báyìí nìsín àwọn máa ń dúpẹ́. àfi ká fọpẹ́ f'Olúwa náà. wọ́n bá kí ló ń lọ kí ló ṣẹlẹ̀ báwo ni díẹ̀ yánà là ń lọ bá àfààná dá lọ sọ́dọ̀ àjọ kó mọ̀ ká lọ gba láòdù náà. wọ́n bá kí ló ṣẹlẹ̀ mi ò gáàdì lọ fà á. mo sì léyìn kan lọ́wọ́. àwọn kò léyìn kankan wọn náà débẹ̀ kí àrùn aṣèǹjì ẹ̀ fún wa o. àbá ń fọ ṣòwò sáà máa mú ẹ lẹ. àbá mi sì máa mú un wáyé. mo wà pẹ̀lú ẹ. láòdù yẹn kọ́kọ́ fún kó fẹ́ ṣẹlẹ̀ lẹ́nu náà. ọmọ Ghanaian ó ti ní òun bọ̀ lọ́la. ti lọ gbalé màá jẹ́ kó mọ̀. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ jẹ́ kó mọ̀ lọ́la lọ. Hello students. Hello master. Hello students. Hello master. Do you know the reason why I call you? No sir. I call you because of your progress. I call you because of your achievement. Education is the best legacy. Is that clear? Yes sir. There's something you don't know about this life, which I'm going to tell you. With the history of my life, I was born and brought up from the grass before I become what I am today. My mission in this life is to become a banker. But in the history of my life, with the caliber of the friend I'm moving with, they are the one that reduced my career to become a teacher today. So that will not be your portion in Jesus' name. Amen. I'm telling you all this, I want your future to be bright. Everybody know our exam is coming. I've been seeing you students that you are making sense. Don't relent to become a governor in a state is not a day job. To become a commissioner is not a day job. It's a musician that sings that bata meyadu ko ka. Hey, bata meyadu ko ka ki manso renu. Bata meyadu ko ka afi ko kàwé ye. Bata meyadu ko ka tó bá kàwé ye. Bata re awo serere ni. Bata re awo serere. Bata re awo serere ni le tó bá kàwé re. Bata re bàtà yẹn máa bá wọ́ṣẹ̀ rẹ nílẹ̀ ló jẹ́ kí n máa pè é ṣàkíyèsí o. I know some of you have been doing good since the year I've been teaching here, so I don't want you to relent. Is that clear? Yes sir. Is that clear? Yes sir. Is there anybody that have anything to ask me? You don't have, so you can leave. You can leave. You can leave. You can leave. Oh, Afa, ẹ wá líbí. Ṣé rí ikú ọkọ̀ ṣùgbọ́n àti mo fẹ́ pè é ṣàkíyèsí? Ẹ̀gbọ́n ẹ̀wọ̀n tó ń gbá bọ́ọ̀lù láàrin àwọn student yẹn lè wà. Ṣé ẹ mọ̀ wípé disgrace ló máa jẹ́ fún yín lọ́la táwọn ọmọ mi bá pass táwọn ọmọ yín bá fail? Ṣẹ́gbọ́n ẹ jẹ́ ká máa jẹ́ aláwòkọ́ṣe ara wa sí nǹkan dáadáa. Ṣẹ́gbọ́n ẹ lọ bá ọmọ yẹn sọ̀rọ̀ kó máa lọ lé kọ́ kàwé wọn. Ó yá ẹ dúró ẹ dábàá yẹn dúró. Ìṣe ni wọ́n máa ń bú mi níléèwé pé mi ni mò ń bà yín jẹ́ nígbà tí àwọn ọmọ kíláàsì míì tí wọ́n ń kàwé wọn exam ń bọ̀ wọ́n ń kàwé wọn ẹ̀yin wọ́n ń gbá bọ̀ ó yá bẹ́ẹ̀ ṣe wà ní sẹ́ gbé bọ́ yẹn fún mi gbé bọ́ yẹn fún mi gbé fún mi wọ́n bẹ̀ mọ̀ wọ́n burú tiẹ̀ ó burú tiẹ̀ ó burú tiẹ̀ ẹ̀yà dàbẹ́ sẹ̀ wọ́n kọ́ dọ̀bẹ́ dọ̀bálẹ̀ yìí ló bọ̀ yà ó yá ilé gbogbo ilé yìí wọ́n máa gé bọ́ọ̀lù yìí ni o
mo máa gé ni tẹ́ bá ti wá promise mi tẹ́ bá ti ṣe dáadáa màá ra ètò púpọ̀ sára. Good morning, everybody. Ṣé exam ta fẹ́ ṣe lénìí? Mo fẹ́ gbọ́ pé òun yọrùn àbí òun jíwèé wò. Am I making sense? Yes, sir. So kẹ́ ní láti calm. A sọ fún pé kẹ́ kàwé. So tí wàá tó time báyìí nísìnyí, owó ìwé ta ní kẹ́ kà kẹ́ refresh brain yín. So tí tó time tó fẹ́ kọ́ sílẹ̀ báyìí. Mi ò dẹ̀ gbúdọ̀ gbọ́ pé ó jíwèé wò. Am I making sense? Yes, sir. So you can go now. Ẹ bá mi pín fún wọn bẹ́ẹ̀. Mi ò tí ì gba result mi náwó sókè. Ta ló wà níbí báyìí? Kò tí ì dé àbí? Okay, no problem. Kí ló ṣẹlẹ̀? mo rí pé ojú òòlù gbogbo orí ti bá tí wọ́n ta ara ṣe. My eyes on you. Ojú mi wà nínú gbogbo yín. Wait, where are you coming from? Níbo ló ti ń bọ̀? No, come here. Níbo ló ti ń bọ̀? O ṣe ń bọ̀ láti ilé. Ṣókòlì pé wọn náà fẹ́ wá ṣe exam. O fẹ́ wá sit for exam. Ṣé òwò time ẹ̀kọ́ tó kúrò lé ni? Sir, the man straight ara yín jù. He is a stubborn guy to be precise. Bóyá ìwà ẹ̀ kò ń wo tí bá kó wọn ṣe gan kò ń wo class sir. Really? Yes sir. Lóòótọ́, ojú bọ̀bọ̀ ìjọ ẹ̀ tí mo mọ̀, ó look familiar. Ṣé kò ṣe ìmọ̀ ìtàlẹ́ ní class lọ́dọ̀ ẹ̀? Ara o mo fẹ́ sọ mi. Àgbà sí láì má. O tún kúrò. Ìwọ náà kò ṣe wọ. December ṣọ́ tí mo wà lọ́jọ́ náà rẹ̀ náà. Ìwọ ni. Mo rí yín. Fún nǹkan tó tiẹ̀ ṣe yẹn, o ò ní kọ exam ìgbà lẹ́nu. That's right. By this time o ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, o wá ní fẹ́ kọ exam bí. Mi ò lè accept, I can't accept that. Ọkú. Kò sáyè fún sir, kò sáyè fún. Ó máa lọ lé. Ìta ó ti fail F9. Rubbish ni ẹ náà. What's up? Kí ló ṣẹlẹ̀? Your brother, kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú brother? Bódà àgbàlagbà ó máa pa wọn. Ó máa pa wọn ìjọ. Brother ẹ máa pa wọn. Ó máa pa. Brother ẹni kí ló tó yẹ pé òun lè tìdí wọ́n tètè dì? You don't know àbí àwọn ìwà pálapàla ẹ̀ náà nìyẹn. Go and sit down, write your exam. Ọ̀la ẹ̀ ló jẹ, go and sit down. Màá jẹ́ kó ṣe exam yẹn. Idiot. Tó bá tẹ̀ máa ṣe exam gan, ọkù oníṣẹ́ láàrin àwọn tó Yes pè. sir, that is correct sir. Gbé chair yẹn, wá dúkọ̀ sí ìyàbí tó bá ti ṣe exam yẹn lélẹ̀. Idiot. Gbé mọ́nì kò gbé nǹkan. Gbé. Oh, there need to tell me. Wá gbé chair. Idiot. O ṣe ń bọ̀ by this time. What do you think? Idiot boy. Come back here. Okay, fair wobbe. Where is your pen? Imagine, yes sir, we need pen. Oh, wá pẹ̀lú pen yẹn. Wá pẹ̀lú pen. Wá pẹ̀lú pen. Are you stupid? Wà á bá result yẹn bẹ̀. You are going to fail. No problem. Má wá pen. Ẹ tó bá láìkí á fún. Òun fún pen. Ṣé o bá ara wá ní títí ẹ̀dà? Idiot. Orí ẹja onísẹ̀nsì ṣá. Ó wá bí òun béèrè number 1. Master, I'm not a student of post-stress ni. Bí o máa ń ṣe ni, tí bá wà ní class, tí bá kọ́ wọn, wọ́n máa ń pẹ́ ní class. Really? Sometimes go for mark register. That is one of them. Ṣẹ̀rí yẹn, mo mọ̀ pé lè escape. Ẹ fi wọ́n lẹ̀, mo mọ nǹkan tí mo máa ṣe fún wọn. Ìwọ wà ní exam hall, ló ń ṣe nonsense. Ẹ kọ́ máa sit down here. Sit down. Táìmù yìí ti ń lọ. Hello? Okay. You know what? Okay, I got it. I'm going to check it right now, okay? So you're going to get my test, okay? Okay, I love so much.
kàn wọ́ gidi ní kọ́ bá ṣojà rẹ̀ ní ìgbẹ́ pipe. Okay, madam pan is okay. Obey máa fọ́ fún yín. Obey máa fọ́ fún ajé tí bá súnmọ́ yín tí bá wáyìn. Ẹ̀yin nìkan dẹ̀ kọ́ yẹn àti pákí tí bá gbé gbàtí fún yín ṣẹ́ ti ẹ̀gbọ́n ẹ wá ẹ má kàn jọ mi o. Ṣé ìwà tí mo wá síbẹ̀ mi ò wá láti wá bá yín ṣe rárá. Mo wá láti wá kí yín lónìí kẹ̀dẹ̀ láì tí yín kẹ̀dẹ̀ máa gbọ́. Ẹ̀gbọ́n kí ló ṣe iṣẹ́ yìí nìkan ni? Bọ́dà wá sí ayé di orí wọn nínú class ẹ̀yin ni kí n wọlé ní túkù kẹ́ wá kàwé. Tó bá ń kọ́ wa even though onítọ̀kọ́ wa gan fẹ́ ṣe lè jáde tó nípẹ́ ti lọ ta tẹ́tẹ́ ṣé ayé yín fẹ́ tẹ̀ ni? Ṣé yìí nìkan ni ayé di orí wọn? Ẹ̀gbọ́n mo bá sọ fún pé kẹ́ calm down nítorí bẹ́ẹ̀ wá ní ọpọlọ mi ò sọ ìtìtù yìí ní sense kò sí ká ní pé ní sense ni ní máa tẹ̀lé àwọn new sounds olóyè burúkú tó máa ń ta tẹ́tẹ́ kiri yẹn tẹ́ sọ pé bóyá ẹ̀jọ̀ ń jẹ́ ọ̀rẹ́ kan ṣé irú àwọn èlò yẹn kẹ́ máa bá jọ̀rẹ́ ẹ̀yin tẹ́ wá láti ìdílé wa báyìí tó ń pé ó yẹ káwọn náà wá kárí máa push up kárí máa gbé ìdílé wa ga ẹ̀yin náà máa tẹ̀lé wọn ẹ̀yin báwọn ṣe eré kéré ẹ̀gbọ́n I swear down ṣẹ́rí second mi ò wá láti wá bá yín ṣeré o ṣẹ́rí ọmọ fèé ṣara tẹ̀ ń tẹ̀lé kiri yẹn my advice ni kẹ́ fi ọmọ yẹn lẹ̀ ṣáwùsá ọmọ wo yàwù yẹ máa pa ẹ̀ lẹ́nu máa pa ẹ̀. What's it? Yell me! Go, police! I'm not about to get. I did!